Ajé wá mi wá o nílé ayé. Ajé wá mi wá o mo mà ti ṣe tutù. Ajé yálé mi mo ṣẹran ọ̀gẹ̀dẹ̀. Ajé wá mi wá o nílé ayé. Ajé wá mi wá o mo mà ti ṣe tutù. Ajé yálé mi mo ṣẹran ọ̀gẹ̀dẹ̀. Ajé wá mi wá o Ajé òkúni sóní sọ́bùgì. Ajé wá mi wá o nílé ayé. Ajé wá mi wá o mo mà ti ṣe tutù. Ajé yálé mi mo ṣẹran ọ̀gẹ̀dẹ̀. Ajé wá mi wá o nílé ayé. Ajé wá mi wá o mo mà ti ṣe tutù. Ajé yálé mi mo ṣẹran ọ̀gẹ̀dẹ̀. Ajé. Kí lélẹ̀? Dáàdì Tolú ẹ wá wò. Kí lélẹ̀? Ẹ wọ lélẹ̀ yẹn. Ẹ wo kan tí mo rí Dáàdì Tolú. Ẹ wo kan tí mo rí. Kí lè? Owó rẹ̀. Kí ni mo wò láàrin yìí? Ẹ má fọkàn. Orúkọ tẹ mọ́ lẹ́lẹ́ nìkan lélẹ̀ yìí. Orúkọ yìí kan lélẹ̀. Má pariwo. Mo ti bá. Má pariwo. Àmì àṣẹ ìta àlámọ̀. Ẹni tí ó ní àpàdánù. Ìgbà òótọ́ olú ìmọ̀. Ẹni tí ó ní ọkọ̀ ní nǹkan. Àmì àṣẹ ẹ̀dá. Ẹni tí ó ní ọ kò ní nǹkan kan o. Ẹni tí ò ní ọ kò ní nǹkan kan. Kò ní nǹkan kan. Ẹni tí ò ní ọ kò ní nǹkan kan o. Ẹni tí ò ní ọ kò ní nǹkan kan. Ẹ káàárọ̀ o. Ẹ káàárọ̀ mà. Ẹni yẹn o. Ẹ káàárọ̀ sà. Ẹ káàárọ̀. Ẹ mọ̀ mí. Wọ́n ti o. Ẹ lè mọ̀ mí. Àwọn mo mọ̀ yín dáadáa. Mo máa wọ mọ́tò yín dáadáa. Lánàá mo wọ mọ́tò yín. Mo wá ṣàkíyèsí pé mo gbàgbé ríǹgì mi sí inú mọ́tò yín. Ríǹgì ẹni mo wá gbà. Ẹni máa ń pè ní ríǹgì. Òka ọwọ́. Òka ọwọ́. Bẹ́ẹ̀ni. Òka ọwọ́. Bẹ́ẹ̀ni. Tó ń kì sọ́wọ́. Tó ń fi sọ́wọ́. Òrùka. Òka ọwọ́ báyìí. Ṣé òka? Ẹ ṣé o. Ẹ dẹ̀ kú oríire. Oore tó ti wọlé tọ̀ yín kò ní dìbàjẹ́ mọ́ yín lọ́wọ́ o. Ó yà yín lẹ́nu. Ẹ má jẹ́ ó yà yín lẹ́nu. Táró bá lòun máa gbà yín rí. Á padà wá táyìn rìn ṣe ni o. Ẹ kú oríire. Màmá, ẹ̀yin ni mo kí jù. Ẹ kú oríire. Ẹ ṣé. Ẹ ṣé o. Ẹ ṣé o. ló dé gbà lọ látàárọ̀ bùbá yẹn sí mú kí wọ́n jókòó dóhun látàárọ̀ èèyàn ò rí. tẹ̀tí mọ̀kàn tó fẹ́ sọ gan. Yes sir. Kò sí gbọ́ sir, everything máa work sir. Ẹ ṣe gan sir. Yes sir. Yes sir. And I promise you sir, first thing tomorrow morning, everything will my day sir. Bless you sir. Thank you sir. All right, down sir. Thank you. God, you're wonderful. Baby, how are you? I'm fine. What's been sir? Mo ti bínú. I've been since this picture. It's okay. All right, take this. Baby, guess what? What's that? I said, guess what? I'm not good in guessing. Serious. Really? Yes. Okay. You see, baby, God has done it for me again. God has done it for me. Exactly. You see, yesterday night, Nemo received call one of my customer. It would drop me long period of time. Bishop Mini Lion. She there are block industry supplier money, yes, and the ones are.
àwọn fẹ́ kọ́ state bíi méjì sí mẹ́ta àwọn máa need granite àwọn máa need sand àwọn máa need cement and àwọn máa need a lot of blocks so and èmi làwọn fẹ́ jẹ́ kí n handle iṣẹ́ yẹn èmi sà mo ní ọmọ mo gbájú mo gbáyọ̀ inú mi dùn gan and máa wo estate mẹ́ta ni wọ́n fẹ́ kọ́ at once that's my yẹn o ní mo receive kọ́ ìwọlé lẹ́ẹ̀kan as it's now mo ṣe ń bẹ sọ̀rọ̀ sìn wọ́n ti send 40 million account me for a start ṣùgbọ́n àrí pọ́wọ́ mi tọpẹ́ ṣé o náà ti wá rí i pé ó dáa kéèyàn máa nígbàgbọ́ nínú Ọlọ́run I'm so happy. Oh, I'm really happy for you. Thank you, my dear. Thank you. Anyway, ṣé o náà ti wá rẹ̀ sí ń pé ìgbìyànjú ṣiṣẹ́ pẹ̀lú kádàrá tàdúrà bá pọ̀ tí ìgbìyànjú náà tẹ̀lé ó ṣeé ṣe kádùrá yìí kádàrá padà. Anyway, ká máa fọpẹ́ fún Ọlọ́run. Actually, I know what you want to say. Allah máa fọpẹ́ fún. What more shall I know? I will take you out. I will buy anything you want. Anything. 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 Anything at all. Okay. Ọ̀gá ẹ̀ ti tó lọ. Kí ló dé? Èkì jókòó tẹ́ẹ̀rẹ́ bí ìgbà kan má fọ́n pàtẹ lọ́jọba. Ìpẹ̀lẹ́ ìrìn kọ̀kọ̀rà kan tọ́ látàárọ̀ láwọn kùtùkùtù. Ńlẹ̀. Ẹbẹ̀ sí ní wàhálà òun ṣe gbá ọmọ tó ń tàgọ́ tẹ̀ ń jẹ́ sárátà. Ìpẹ̀lẹ́. Wàhálà ẹ̀pọ̀ ìjáde. Ilé sí mi. Ó ṣe fọ́ ilé sí mi ṣe gbogbo ìgbà náà ní kí jókòó pa kí ra kọ̀kọ̀ lọ́wọ́ mi. Ìṣe ni mo tè ní. Mo tè mọ̀ rí sí wọn báyìí o. Dádì! Èyí kújọ mẹ́ta ilẹ̀ sà ilẹ̀ sà yan ọmọ síkán àti ìyàwó ilẹ̀ sà ojú ni mọ̀rìn dán sí báyìí o ìkújọ mẹ́ta tẹ̀kẹ̀tẹ̀ ṣe lọ dédé ilẹ̀ sà ilẹ̀ ìpẹ̀lẹ̀ sà ilẹ̀ àyàn lọ ìṣe ni mọ́tò ìṣà. ìkànnú àwọn oore tí Ọlọ́run bá ṣe fún wa nìyẹn. Olúwa ṣeun orí mi o. Ẹ̀dá máa ń arọ fún yòó. Bá mi. Mọ́tò yìí ti kọ́ jíjẹ. O láti sẹ́yìn lọ́wọ́ jogún ikọ̀. Olúwa ṣeun. Olúwa ṣeun. Ìyá dìrà ikọ̀ jù ẹ́ lọ. Ẹ̀mí rẹ̀ ń lọ. Ilẹ̀ dáàdì. Mo kàn ń kọjá lọ náà ni mo rí ẹ ni mo reverse. Ṣé ìwọ náà rèé? Èmi náà ní. Sẹ́mi ní ìnìyàn tán. Èdì, ẹ̀ta, ẹ̀rin. Gbà bá mi lọ fi ra nǹkan tí wọ́n máa mú. Ìyàwó. Nǹkan tó máa mú nú ẹ̀ fún wọn. Ìyàn. Bẹ́ẹ̀ ni. Dádì, iṣẹ́ rẹ o. Adúpàṣà, ayọ̀rẹ̀ ajá, ìyàn ní iyọ̀, ìyàn ní magí. Ó di ẹ̀ta, ẹ̀rin, àrún, ẹ̀fà, èje, ẹ̀jọ. Ó sunwọ̀n, ó pọ̀ ọ́. Ọdún a máa ṣe owó láàárọ̀ kùtùkùtù. Ẹ̀kọ́ ṣe yan pàrọ̀ àtàkàn tí ó kó kété kánrin kankan mú. Kí ló fọ kan mú kàn ń jáde? Ọjà ti ní kò fún wa. Ilẹ̀ sàn kọ́ tẹnujẹ. Wọ́n ti ní kò ṣe fàájì fún wa. Àtẹ̀kẹ́ kó pa sílẹ̀ Wọ́n ti fún fẹ́ wa. Màmú lówó kò báyìí. yẹ sí bẹ́ẹ̀ ni mẹ́mú kan. Ìṣá lọ kókó mú Màmú kò kí jẹ́ sórí ibi tẹ́tẹ̀ pa mí. Ọlọ́run kó ra ẹ sí. Ìṣá òun dẹ́ òun ń dà ń gbọ́ ló gbọ́. Ilẹ̀. Ìgbà kì í amú kí n mú sàn. Ẹ ṣe. Don't be surprised me in your house. Cholade, you see, ọ̀rọ̀ tí mo ti ń bẹ sọ for a long period of time. Náà ló jẹ́ kó ti torí ẹ̀wà. Ó mọ̀ wípé ìfẹ́ tó ń ṣe ní kìjìkìjì, òun ló jẹ́ kí n sùn, òun ló jẹ́ kí n gbé. Àǹtí mo fẹ́ jẹ́ pé kankan yẹ. Sórí bí inú igbó ṣe pọ̀ tó yẹn, bẹ́ẹ̀ ẹranko ṣe pọ̀ tó nínú igbó. Kò sí ẹranko tó lè ṣe kíni. Tó lè sọ pé òun fẹ́ cram adé ẹranko bí kò ṣe kíni bẹ́ẹ̀ dẹ̀ tó bá wọnú sáàkì lórí ẹ̀jẹ̀ ṣú tó ṣe ń wò mí tó bá lè fẹ́ mi tó ṣe tẹ̀lé kò
obìnrin kankan tó máa ṣe kíni tó máa ṣe bí olórí inú ayé bí kò ń ṣe o. Omi, I love you so much. Oh. I love you. I like you. I cherish you. I want you. I want everything from you. Really? Yes. Oh. And jẹ́ kí tó bá sọ ọkàn fún ẹ. Tó bá ń gbọ́ nǹkan mi ni ẹ má bá ń jù. Ṣé wọ́n púpọ̀ ló jẹ́ bẹ́ẹ̀ ni? Ìwọ ló ní mí náà. There's no other woman being. Tó lè ṣe kí n tó lè dùn pẹ̀lú mi. I love you so much. Tó ṣe wá wò mí. Mi ò tí ì marry. Mi ò tí ì lẹ́ni bọ́tẹ̀. Tó bá ń gbọ́ tún mi pé èmi ló ń jẹ́ bẹ́ẹ̀. Tó bá lè fẹ́ mi inú mi á dùn. Màá náwó fún ẹ. Kò sí ní tó fẹ́ tí mi ní ṣe fún ẹ. Least anything, I will do it for you, baby. I love you. Ọ̀sán ọkọ dára sí mi. Kò sẹ́nibọ̀dì lẹ́yìn ò ní láti look at back. Kí ló máa ń ṣe ẹyin ọmọ ẹ̀ dáadáa mọ̀ tó jẹ́ wípé tí ẹ bá ti yó tán ẹ máa ń wá bẹ́kùnbẹ́kùn kiri. Anyway, mi ò ní anything láti sọ.